wọ́n ní ẹkú lé báyìí là ń kára lé ẹ̀rẹ̀ wá là ń kérò ọ̀nà tó bá tọ́jọ́ méjì mẹ́ta àtàríra wa nílẹ̀ Yorùbá ẹkú àti là ń kíra ẹni. bó tún kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí ètò bó ṣe ń lọ lórí afẹ́fẹ́. Gẹ́gẹ́ bí ìṣe wa ẹ máa rí i pé a máa ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tí ń jà rìnrìn káàkiri gbogbo àwọn ẹ̀rọ agbágbé. Lónìí a fẹ́ sọ̀rọ̀ lórí ọba Síkírù Adétọ̀nà kábíyèsí ọba Awujale tí àwọn àáfàá ni wọ́n sọ wípé wọ́n ka kéwú sí ara ọba yẹn lára. Wọ́n tiẹ̀ ń sọ fún wa báyìí pé kábíyèsí yẹn ò wájà o. Wọ́n ní pé ó kú ni wípé ọ̀run Muhammadu sì ní kábíyèsí yẹn lọ. Kí ni wọ́n kàn tiẹ̀ fẹ́ sọ gbogbo kíní ìdàbà yẹn torí Ọlọ́run? Àwọn ẹ̀sìn àtọ̀húnrìn wá tí wọ́n gbé wá sórílẹ̀-èdè Nàìjíríà tó ń fẹ́ fi pa àṣà rẹ̀ tó ń fẹ́ fi pàṣà run. Àbẹ́rẹ́ pé gbogbo nǹkan ó ti di nǹkan míì báyìí. Àbí kí nìkan tẹ́ rí sí ọ̀rọ̀ yìí? Ọlọ́run ó ṣàánú. Kò sí nǹkan tá a lè fi àṣà pè. Kò sí. Àṣà ló borí ohun gbogbo. Nítorí kí àwọn tó kó ẹ̀sìn wọlé kan tó kó wọlé ni àṣà ti wà. Àṣà ti wà. Bẹ́ẹ̀ ni àṣà sì ti jẹ́ ọba lórí gbogbo ẹ̀sìn. Pátápátá. Ó sì yẹ kí ká ṣe bó ṣe ká ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Ọba Awujale ìyún Síkírù lóòótọ́ ó kú ni. Kò wájà. Torí ó ní ìlànà tí wọ́n fi ń sin ọba gẹ́gẹ́ bí ní ìṣẹ̀ṣe. Ó ní ìlànà. Èèwọ̀ ni kó máa gbé ọba síta. Èèwọ̀ ni. Káwọn èèyàn máa rí ọba kò ṣe tó tọ́ kò bá àṣà mu rárá. Bẹ́ẹ̀ ni pé wọ́n fọba ráre. Wọ́n bí pé kò tí ẹ̀ ṣe ráre nìkan bí pé wọ́n fi ọba ṣe yẹ̀yẹ́. Wọ́n fi ń ṣẹlẹ́yà. Wọ́n fi ń ṣẹlẹ́yà. Ọba tí ó bá wájà tó ní àlóòótọ́ ọba wájà wọ́n ti ṣe gbogbo ètò tó yẹ kí wọ́n ṣe. Wọ́n ti ṣòro fún. Wọ́n ti ṣe gbogbo orò wọ́n ti ṣe gbogbo ẹ̀ fún wọ́n tó fi lẹ̀ bò láṣìírí. Ìmọ̀lá sọ pé ọba wájà. So when they are talking about culture, I believe that culture is the way of life anyway. So nítorí ọ̀làjú tó wá wọlé dé tí Christianity àti Islam wọlé dé, it should not affect what we call culture. So ọba kú fine. Kọ́ba yẹn tó kú kó tó pé sorry kó tó di pé ọba yẹn jẹ kó tó gorí àléfà àwọn bàbá ẹ̀. Ó ní àwọn rituals kọ̀ọ̀kan tí wọ́n ṣe. Àwọn orò tó ń ṣe fún. Ó láwọn orò kọ̀ọ̀kan tó wù náà ti go through kó tó pé ó jẹ ọba. And then kó tó pé ó jọba for 65 years. Ó náà ti máa ní àwọn kọ̀ọ̀kan bí àjẹsára bí àwọn nǹkan míì bí àṣejẹ tó ti máa ṣe fún. So I don't understand tó pé wọ́n wá ní pé at this particular point tó wá kú yìí the Ogboni people wọ́n ní rights on him anymore. No, it shouldn't be like that. I believe that since he's gone, they should have some rights, some certain rights that they will perform on him. Like my colleague said, come on, gbé ọba síta, come on, we ọba, come on, kírun sí lára. Is out of it. Because but tó bẹ́ gorí àléfà àwọn bàbá ẹ̀. Ṣáwọn Muslim ló kírun sí lára ní báyìí. Ṣáwọn Muslim ló fi jọba. Tó bá fẹ́ jọba nílànà Muslim, láwọn àná máa ń dé náà. Kì í ṣe adé ọba. Tó bá fi gbádé ọba léèyàn lórí, before another person can go. Like kálómi tó gorí àléfà yẹn. Yes. They need to do some things. Bẹ́ẹ̀ni. And if they don't do it, àjálù ọlọ́mọ ẹ̀ka àjálù máa ṣe nǹkan burúkú máa ṣe lórí nǹkan burúkú nínú ìlú. Bẹ́ẹ̀ni. So they have to let them do their thing. I heard that they even arrest this Ogboni during the burial. Àwọn oníṣẹ̀ṣe. Wọ́n ní wọ́n arrest wọn. It is not right. Some said they arrested them. Some said they send them away. Some said they put soldiers to like as security guards. But it is not done. This is tradition. Let them perform whatever they want to perform on. Let them do whatever they want to do on him. I'm very sure bí ẹ̀kọ́ sọ nínú fọ́nrán kan tí mo wò ó ní pé ọba ò lọ síbi kankan ó ní ọ̀run Muhammadu lọ ẹjọ́ wá ìtọ́fin pín ọ̀run sí mẹ́ta. Ó depend lórí ẹ̀sìn oníkálukú bá ń sìn. tó bá tẹ̀ fẹ́ ṣerú nǹkan báyẹn. Nǹkan tẹ̀mí rò ní ìmọ̀ tèmi ní òye tèmi tí mo wò pé ó yẹ kí wọ́n ṣe ò ní wípé kí wọ́n jẹ́ kí wọ́n ṣe gbogbo tó yẹ kí wọ́n ṣe. Káwọn oníṣẹ̀ṣe kọ́kọ́ ṣe tiwọn. Káwọn ṣẹ̀ṣe kọ́ ṣe tiwọn. Tí wọ́n bá ti fi ilẹ̀ bo ọba láṣìírí tí ọba ti wàjà. Káwọn Muslim wá ṣe kàkéwù sára. Wọ́n lè bóyá lẹ́yìn ọjọ́ méje. Wọ́n á wú jáde. Kò ṣe dandan kọ́ ni kó wú jáde. Àwọn Mùsùlùmí máa ń ṣe ẹ̀sìn jẹ́ pé after 7 days wọ́n ṣe máa ṣe prayer 7 days fún òkú tó bá kú. Wọ́n lè ṣe bẹ́ẹ̀.
wọ́n lè ṣe bẹ́ẹ̀ ká ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni gbogbo rògbòdìyàn aṣáájú tá à ń fojú wò lọ o. because ọba tá à ń sọ yìí náà òun náà mọ nǹkan tó wà ń bẹ̀ before kò tó pé lọ jọba. bẹ́ẹ̀ ni if you know that you cannot handle whatever that is the consequences of whatever that you should do then why go into kinship. nítorí ìgbà tó jọba gẹ́gẹ́ bó ṣe sọ àwọn mùsùlùmí kọ́ ni wọ́n wá gbé adé lé lórí. kéèyàn dẹ̀ tó lè jẹ ọba. wọ́n wé láwà líle lórí. kéèyàn dẹ̀ tó lè jẹ ọba ìpele ni ọba jíjẹ. ìpele ni ọba jíjẹ. ó kọ́kọ́ ṣe àwọn nǹkan tó bá parí ìyẹn tó ṣe torí ẹkú ẹyọ tó ò bá lọ wàá wọ ìpele míì. ọba jíjẹ tá a dẹ̀ ń sọ yìí ní ilẹ̀ Yorùbá ní àṣà ọba yìí ṣe nǹkan tó sọ pé ókè o Mr. kinní kan báyìí ló kàn rárá. kò dàbí wọ́n ṣe ìjọba nílùú Ìbàdàn. kò ṣe tọ̀yọ́ tá a sọ pé ẹ mọ̀ pé ilé ni Ọ̀yọ́ fi ń jọba. bẹ́ẹ̀ni. ilé sílé ni Ọ̀yọ́ fi ń jọba bọ̀ ọ̀hún yẹn tí Ìjẹ̀bú. àwọn tó ń jọba ní ìlú Ìbàdàn náà wọ́n ti ṣòro fún wọn. kò tiẹ̀ sí ọba wọ́n ti ṣòro yẹn fún wọn tẹ́lẹ̀ kó tó di pé ó kọ̀ wọ́n. kò sí ọba tó máa jẹ tí ò ní ṣòro fún. kò sí báwo wo fíìmù orí ìtàgé. bẹ́ẹ̀ni. nǹkan tó ṣẹlẹ̀ ní múvì tó ṣẹlẹ̀ lójú ayé náà fi ṣe movies fún wa náà. àdìgbà mi pé tó bá mọ́ bá mi wọ̀ nínú ìyẹ̀wù báyìí wọ́n máa fún ní all these incision wọ́n máa kọlà. bẹ́ẹ̀ni wọ́n máa gbé ọba wọ ìpẹ́bí. wọ́n máa sí gbẹ́rẹ́ sí lára wọ́n máa ṣe ogun ẹ̀ sí lára. For the past 65 years they will not tell me that Quran ni ọba yẹn gbé káàkiri. ló ń kà. They cannot tell me. òun náà participate in some traditional rites. Exactly. So màdúrà ti kú nìsín ó yẹ kó jẹ́ kó perform traditional rites lórí kó tó bá àwọn Muslim sọ̀rọ̀ ní pókè àwọn fẹ́ ṣe tàwọn náà. nǹkan tí wọ́n ṣe fún Àwùjalẹ̀ yìí ó léwu o. ó léwu. gidi gan. ẹ ṣe àwò. ó léwu o. gan. nítorí tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe ohun tó ní agbára ni o. àìmọye àwọn ìdílé tí ìṣẹ̀ṣe ti parun. torí pé wọ́n jẹ́wọ̀. torí pé wọ́n ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. èèwọ̀ náà là ń pè é. bẹ́ẹ̀ni wọ́n ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. èmi ìbá rọ̀ wọ́n jẹ́ kí wọ́n ṣe ohun tó yẹ kí wọ́n ṣe o. nítorí kí ọba tó jẹ oní tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣílẹ̀kùn àléfà fọba. tí ọba bá dẹ̀ tó bá sì wàjà oní tí wọ́n ń ṣe tí wọ́n fi ń tilẹ̀kùn àléfà wọ́n bá lè rí sí fún ẹlòmíì tó bá ń bọ̀ fún ògbóni àléfà. bẹ́ẹ̀ni. tí irú ẹ̀ tí wọ́n bá wá ṣerú ẹ̀ ó ṣeé ṣe kí nǹkan ṣẹlẹ̀. let's know one thing again. Religion, all this religion, I don't know why they are trying to segregate each other. I feel we are one. Muslim, Christian, and traditionalists. I feel like we should become one. Because tí oníkálukú sọ pé àwọn fẹ́ kírun sí tàwọn lára, àwọn fẹ́ sí ìlànà Mùsùlùmí, okay, àwọn náà fẹ́ ṣe tàwọn ní ìlànà títẹ̀ sí sáwọn. Why can't they just come together? How do they want to do it? I heard that they said the king said tóun bá ti kú mo rí kàmbì kan wọ́n tóun bá ti kú ẹsẹ̀ ìlànà ọba ti kábíyèsí sọ fáwọn ọmọ ẹ̀ ìlànà Mùsùlùmí tóun bá ti wàjà o tàbí tóun papòdà pé ìlànà Mùsùlùmí ni kí wọ́n fi sí òun. So I heard that àwọn ọmọ yẹn lè má yé àwọn ọmọ tí kábíyèsí ń sọ àbí kó jẹ́ wípé kábíyèsí ni òyìnbó náà nǹkan tó fẹ́ dáadáa fún àwọn ọmọ o. So they should not let possible kí ọba sọ wípé tóun bá wàjà kí wọ́n má ṣe ohun tó yẹ kí wọ́n ṣe fóun. ó possible. wípé ìlànà Mùsùlùmí. ó possible. tó sì mọ ohun tó ṣe kó tó di ọba. kódà kó mú èèyàn wá láti ìlú òyìnbó tó bá ti wá láti ìdílé ọba ní gbogbo ìlànà tó fi ń jọba yóò sì mọ ó possible kí kábíyèsí sọ fáwọn ọmọ ẹ̀ pé kàn sin òun nílànà Mùsùlùmí. ó possible mi ò bá wọn jiyàn yẹn. but what me am after is they should allow the traditionalists to do what they want to do. kí ó kú lè bá wà dà kó dẹ̀ lè bá lọ sí. tí àwọn oníṣẹ̀ṣe ò bá ṣe àwọn ritual tó yẹ kí wọ́n ṣe sórí ara kábíyèsí tí wọ́n yọ àwọn nǹkan tó yẹ kí wọ́n yọ kúrò lára kábíyèsí bó o ní ọba tó kàn bó o ní wọ́n ṣe fọba yẹn jẹ. now lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n mú báyìí ìpele 3 ni mo lè ro ohun tẹ́ sọ ni mo lè rò sí. ó yẹ ṣe àwò. àkọ́kọ́ tí wọ́n bá ní ẹyẹ òkè bí ẹyẹ tẹ́kù náà sì kébí eku. kébí eku tí wọ́n bá ní ọmọ ènìyàn ò fọ òbí ènìyàn ohun tó ń fa rè. tí wọ́n bá ní ọba kan jẹ kò dọjọ́ báyìí
tó fi lọ ara tó ń fa rè o ká tó wá gbé wá sí. wọ́n ti da àṣà mi ó ti ń go to extinction ó ti mẹ́hẹ̀ ó ti ń lọ nìyẹn. ní tẹ́mi ó rọ̀ ní wípé wọ́n ní ká ṣe bó ṣe ń ṣe kó lè wà lè rí bó ṣe ń rí ìṣẹ̀ṣe ò ní dàrú o àṣà ò sì ní dàrú. àṣẹ. tó ẹ̀yin aráalé àníká tún jù sí ọ̀dọ̀ tí yín bẹ̀ wọ́n kí ni nǹkan tẹ̀yin rí sí nǹkan tó ṣẹlẹ̀ nílùú Ìjẹ̀bú sí ọba Síkírù Adétọ̀nà tó jẹ́ pé ọ̀run àwọn mùsùlùmí ọ̀run Muhammadu náà sọ wípé kábíyèsí tó ní pé ọ̀run Muhammadu ní kábíyèsí yẹn lọ ẹ bá wa darapọ̀ mọ́ ní abala àríwísí kí ni èròǹgbà tiyín lórí ọ̀rọ̀ yìí ẹ bá wa comment kẹsì máa bá wa pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Mo fẹ́ sọ̀rọ̀. Okay. Àwa ní ìrìjù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín lónìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn lápá ọ̀tún mi bíi. MCT Gold ọlọ́pàá sọ̀nù náà ni ẹ ṣé o ẹ kú ìfẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá wa pín bẹ́ẹ̀ ṣe ń fi èròǹgbà yín hàn ní abala àríwísí inú wa dùn sí o ẹ̀yin náà láti máa rí dé bá ẹ ṣé o. Lápá àlàáfíà mi ńkọ́. Orúkọ tèmi ò yí padà èmi náà ni Adéníjì Olúwaṣeun tí àwọn kan ti máa ń pè ní Àṣàbẹ̀rẹ̀ Alága. Thank you very much for liking the video, for commenting. If you are not following us, kindly go follow us. Thank you. tó àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ lè gbéra ńlẹ̀ àdàbà atúntìfò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv Àdàbà YouTube channel òun ní kẹ́ ẹ máa wo tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ ẹ máa wo God bless you all.